dí ẹ lọ́wọ́ kó má ṣe wádìí ara. Kò sẹ́ni tí ò lẹ́gbẹ́ àmọ́ ẹgbẹ́ dúra lọ ní. Ẹgbẹ́ ayé bẹ àmútọ̀run bẹ ṣé tọ̀run ní tirẹ̀ àbáyé ló tirẹ̀ olómi nìyẹn àbí inú ọ̀rọ̀ gẹ́gẹ́ ṣé tafẹ́fẹ́ nìyẹn àbí tinú ìrókò. Ṣé wádìí ara rẹ̀ ó mọ̀rú èyí tó jẹ́ máa fura rẹ̀ ní gbòdìdì sàn. Èrè ń bẹ wàláì ẹgbẹ́ ń bẹ síbẹ̀ ìjìnlẹ̀ ọ̀rọ̀ mi. Àṣírí ìjìnlẹ̀ nípa ẹ̀dá ìbéèrè. Ọba àṣà kéde ìyá dára àríwájẹyẹ. Olóòtú ètò àṣírí ìjìnlẹ̀ ẹ̀já jọ̀gbọ́. Ẹ̀wà bá fèyí kọ́gbọ́n o ẹ̀já jọ̀gbọ́. Wádìí ara rẹ̀ orí di ara rẹ̀ ìṣẹ̀ǹbáyé wà. Ìṣẹ̀ṣẹ̀ ń bẹ ìṣẹ̀ṣẹ̀ wà. Wádìí ara rẹ̀ orí di ara rẹ̀ ọ̀rẹ́ mi wá kọ́gbọ́n. Àṣírí ńlá lélẹ́yìí ẹ̀já jọ̀gbọ́. Ẹ̀já jọ̀gbọ́. Àṣírí ìjìnlẹ̀ nípa ẹ̀dá ìbéèrè. Àpẹẹrẹ wo ló. Mo kí gbogbo ẹ̀yin tí ẹ ti darapọ̀ mọ́ mi lórí ètò yín ètò wa tòní àṣírí ìjìnlẹ̀ ẹgbẹ́ Emèrè. Ẹ wá nǹkan fìdílé tàbí kí ẹ fìdílé nǹkan, ẹ má bínú, níṣe ni NEPA ló ṣẹ́jú. Mò ń bọ̀ ná. Orí èyí tó rú ẹ lójú omi tàbí lójú ìran òun rìn lọ́ní àpẹẹrẹ wo lòún rí òun kò létí sáré tirẹ̀ bí wọ́n lọ́wọ́ lòún rí máma panúra ṣe wádìí ara rẹ̀ fínífíní ọ̀rẹ́ mi borí di ara rẹ̀ tọrọ rẹ̀ bá ta kókó tí òye ẹ̀ mú sáré bọ́ àwọn onímọ̀ lọ wọ́n fi yé wa wọ́n jẹ́ kó yé wa àṣírí láyé ìjìnlẹ̀ nígbàgbé Emèrè wọ́n fi yé wa ẹ̀jẹ̀ àjòkó jẹ́jẹ́. Mo kí wa lẹ́ẹ̀kan sí wípé ẹ kú àbọ̀ sí orí ètò yín ètò wa àṣírí ìjìnlẹ̀ ẹgbẹ́ Emèrè. Ẹ má bínú, iná ni ó ń ṣẹ́jú ní ẹ má bínú. Ẹ jọ̀ọ́ ẹ bá wa share prógrámù yìí. Ẹ̀yin tí ẹ bá ti darapọ̀ mọ́ wa lórí ètò yìí ẹ bá wa share prógrámù kí a lè tètè bẹ̀rẹ̀ ètò tí òní. Mò ń bọ̀ ná. Lórí Facebook lórí Instagram ètò yá ti máa wáyé o ẹ̀já jẹ́ kọ́gbọ́n. Àṣírí ìjìnlẹ̀ nípa ẹ̀dá Emèrè. Wádìí ara rẹ̀ àṣírí ara rẹ̀ lẹ́bi o nípa ẹ̀dá Emèrè. Emèrè ń bẹ ìṣẹ̀lẹ̀ ìjìnlẹ̀ Emèrè wà lára Emèrè. Àṣírí ìjìnlẹ̀ nípa ẹ̀dá Emèrè. Àwọn tó bá dùn ní àṣírí ìjìnlẹ̀ lábẹ́ àfihàn ọ̀rẹ́ mi o. Àṣírí ìjìnlẹ̀ nípa ẹ̀dá Emèrè. Tó bá gbà gbogbo tó lù ẹ́ ló ṣe rí lóṣù. Lónìí àwọn ohun tí a fẹ́ gbé yẹ̀wò lónìí òun ni kókó tí ó ṣe pàtàkì tó jẹ́ ọ̀kan lára àwọn kókó tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí a máa ń dojúkọ. Mo ti ṣe ìyálóde apá kìíní lédè òyìnbó, bẹ́ẹ̀ ni mo ti ṣe ìyálóde apá kejì, ṣùgbọ́n lónìí agbára ìyálóde ni tọ́pìkì tí a ó máa gbé yẹ̀wò lónìí. Agbára ìyálóde ni tọ́pìkì tí a ó máa gbé yẹ̀wò. Ẹ̀yin tí ẹ bá ti darapọ̀ mọ́ mi lórí ètò yìí ẹ bá mi share prógrámù yìí kí a lè ní àǹfààní láti tètè bẹ̀rẹ̀ ètò tòní. Mò ń bọ̀. Ìgbà kan dé láyé náà di àrílé àníbà ẹ̀mí
tòní ẹ jẹ́ máa fi àǹfààní yìí kí n máa fi dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò yìí tí ẹ̀ ń ràn wá lọ́wọ́ lọ́nà kan tàbí ọ̀nà mìíràn. Gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò yìí tí ẹ̀ ń gbìyànjú bí ètò yìí a ṣe máa gbèrú sí. Tí ẹ bá wò ó ẹ máa rí pé ètò tòní bí a ṣe ń ṣe ó tún yàtọ̀ sí bí a ṣe ń ṣe tẹ́lẹ̀. Ẹnìkan lára àwọn olólùfẹ́ ètò yìí ni ó ní kí ló fi owó kalẹ̀ ká fi ra fóònù, ká fi ra àwọn kọ̀ǹpútà àti àwọn ẹ̀rọ ìgbàlódé èyí tí à ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí. Lórúkọ gbogbo àwọn olólùfẹ́ ètò yìí pátá ni mo fi ń dúpẹ́ lọ́wọ́ arábìnrin tí ẹgbẹ́ lò kí ètò yìí kó lè máa tẹ̀síwájú, tí wọ́n gbé owó kalẹ̀ ká fi ra àwọn ẹ̀rọ ìgbàlódé èyí tí à ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹgbẹ́ ayé ẹgbẹ́ ọ̀run kò ní jẹ́ kẹ́ ní ìṣòro. Gbogbo ìgbàkúgbà tí ẹ bá pe ẹgbẹ́ ayé ni ẹgbẹ́ ayé ni wọ́n máa jẹ́ yín. Ó ti rí bẹ́ẹ̀, ó ti ṣe bẹ́ẹ̀. Mò ń bọ̀ náà. Ìgbà tá a délé ayé náà ní ilé ayé ká, àwọn délé ayé ká gbàgbé àwọn alẹ́gbẹ́ lóde ọ̀run. Bí kábàá wọn dàrú, wọ́n lè kó ọdún ìyá yìí sàwọn ẹja wọn lọ́dún tó gbogbo ọ̀la lẹ́gbẹ́ lọ́rùn. Ẹgbẹ́ látò ní ọ̀sán jáde làwọn ìgbà. Kẹ̀lé ṣe àgbo, kẹ̀lé ṣe ẹ̀dúró. Ẹ jọ̀ọ́ ẹ má bínú prógámù yìí. Ẹ tún padà wo orí kíní wa a fẹ́ ṣe àwọn àtúnṣe kankan lórí prógámù yẹn. Ó ṣeé ṣe kí a close prógámù yìí kí a tún bẹ̀rẹ̀. A fẹ́ ṣe àwọn àtúnṣe kankan kí ó bá lè ṣe láyé stop ẹ má bínú, ẹ jẹ́ ká gbìyànjú ẹ̀ wò ná. Ẹgbẹ́ tí mo ní ọmọ òní ọmọ ìpanu mo kì í ẹgbẹ́ mi o. Mo kì í ẹgbẹ́ mi o. Mo fẹ́ lówó ẹgbẹ́ mi o. Mo fẹ́ bímọ ẹgbẹ́ mi o. Mo fẹ́ pẹ́ láyé ọlọ́mọ o. Aráyé máa lò mí mọ̀gbà bí mo ṣẹ́kù ayé o. Òun kẹ̀yí ẹgbẹ́ mi o. Ọmọ kẹ̀yí ẹgbẹ́ ọ̀run o. Ẹni tó fẹ́ pa mí dànù ní kó kúkú oró o. Ènìyàn ló fẹ́ pa mí dànù. Gẹ́gẹ́ bí mo ṣe ń dúpẹ́ tí mò ń dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ ti ràn wá lọ́wọ́ lọ́nà kan tàbí ọ̀nà kejì lórí ètò yìí. Ẹgbẹ́ ayé ẹgbẹ́ ọ̀run á bá wa ràn yín lọ́wọ́. Gbogbo ìgbàkúgbà tí ẹ bá pe ẹgbẹ́ ayé ẹgbẹ́ ọ̀run wọn á dá yín lóhùn. Ojú ò ní tì yín o. Ẹ jọ̀wọ́ mo tún wá ń fi àǹfààní yìí mo fi ń dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ kó ipa kan tàbí òmíràn lórí ọdún ẹgbẹ́ àgbáyé. Inú mi dùn gan fún àtìlẹ́yìn gbogbo ẹ̀yin ènìyàn tí ẹ sọpọ́tì wa lọ́nà kan àbí ọ̀nà mìíràn lórí ọdún ẹgbẹ́ àgbáyé èyí tí a ṣẹ̀ ṣe tán ní April ending. Mo dúpẹ́ lọ́wọ́ yín.
gbogbo ìwúre kan èjèèjì èyí tí a ṣe fún oníkálukú ẹgbẹ́ ayé ẹgbẹ́ ọ̀run, wọ́n á gbọ́ àdúrà tí a gbà fún gbogbo ènìyàn. Ẹgbẹ́ ayé ẹgbẹ́ ọ̀run wọ́n á gbọ́ àdúrà wa. Ojú ò ní tì wá o. Lẹ́ẹ̀kan sí mo dúpẹ́ lọ́wọ́ gbogbo wa. A ní pẹ́ bẹ̀rẹ̀ ètò yìí. Ètò tí a fẹ́ mẹ́nubà lónìí òun ni à ń pè àkọlé rẹ̀ ní agbára ìyálóde. Agbára ìyálóde. Mò ń bọ̀. Gbogbo ẹ̀yin obìnrin tí ẹ̀ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí, ẹ gbìyànjú ẹ bá mi fi fídíò yìí ránṣẹ́ sí ẹnìkan tàbí ẹnìkejì, nítorí ọ̀pọ̀ àṣírí tó ń ja ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin obìnrin ni a fẹ́ tú lónìí. Ẹ jẹ́ máa fi eléyìí sọ fún gbogbo wa pé kò sí ẹni tó wà ní ayé tí ò ní ẹgbẹ́. Gbogbo ènìyàn pátá tí ń bẹ ní ayé òun ló ní ẹgbẹ́. Tí ẹ bá lọ sórí YouTube channel wa, ẹ lọ táìpù Ọba Àṣà Àgbáyé, ẹ máa rí gbogbo àwọn videos tí a ti upload sí gbogbo àwọn episode wa láti episode 1 títí dórí episode 72 èyí tí a wà yìí. Ẹ máa ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀kọ́ kọ́ nípa ohun tí a ń pè ní ẹgbẹ́. Gbogbo ẹgbẹ́ tí ń bẹ ní orílẹ̀-èdè àgbáyé pátá, ìyálóde òun ni ó jẹ́ olórí ẹgbẹ́ lọ́kùnrin lóbìnrin, tàbí aṣáájú ẹgbẹ́ lóbìnrin, ìyálóde ni. Èyí tí ajagunà sì jẹ́ olórí ẹgbẹ́ lọ́kùnrin tàbí aṣáájú ẹgbẹ́ lọ́kùnrin. Ìyálóde àti ajagunà ni ó jẹ́ olórí àti aṣáájú ẹgbẹ́. Gúrùpù yòówù tí ẹ bá lè belong to nínú ẹgbẹ́, ìyálóde ni ó jẹ́ olórí lóbìnrin. Àwọn àgbàlagbà wọn máa kí pé ìyálóde apagbòsàsì, onípẹpẹ wúrà, onípẹpẹ dọ́là, alóhun tó òyìnbó ò ní lé. Ìyálóde abiyamọ ọlọ́jà mẹ́rìndínlógún. Ẹ jẹ́ máa fi eléyìí kí gbogbo ẹ̀yin ìyálóde pátápátá tí ẹ̀ ń bẹ ní gbogbo àgbáyé, àti ìyálóde ìlú àti ìyálóde ẹgbẹ́, gbogbo yín pátápátá ni mo máa kí ní àṣálẹ́ yìí o. Bákan náà ni mo wá fi àǹfààní yìí fi ń kí gbogbo ẹgbẹ́ ìyálóde tá à ń pè ní Association of Ìyálóde Nigerian and Diaspora, èyí tí ìyá wa ìyálóde Àríkẹ́ Àfọlábí tí wọ́n jẹ́ president fún. Bákan náà gbogbo ẹ̀yin ìyálóde ìlú pátá ni mo kí. Mo kí ìyálóde ìyá wa Àlàbá Lọ́sìn tí wọ́n jẹ́ ìyálóde of Egbaland. Kábíyèsí ìyá mi. Gbogbo ẹ̀yin ìyálóde tí ẹ jẹ́ ọbabìnrin aníwúrà pátá ni mo kí ní àṣálẹ́ yìí. Àwọn kan máa sọ pé ìyálóde pé àdàpè nǹkan kan, ó ti yé yín. Ìyálóde ló jẹ́ olórí ẹgbẹ́. Oyè tí ìbáwù tí èèyàn ìbá lè jẹ tí ó ti jẹ́ ìyálóde, yálà nínú ìlú tàbí nínú organization tàbí nínú association tàbí nínú community tàbí club kan tó bá ti lè fi yín jẹ oyè ìyálóde,
ìyẹn ni wípé ẹ̀yin ni ẹ jẹ́ olórí ẹgbẹ́, ẹ̀yin lẹ jẹ́ ọbabìnrin nínú ẹgbẹ́ náà. Kò sí ìyálóde tí kì í ní agbára. Orí sì ni ìyálóde o, torí tí o bá jẹ́ ìyálóde ní àtọ̀run wá, kò jẹ́ ìyálóde nínú gúrúùpù ẹgbẹ́ rẹ, wọn lè fi ẹ́ jẹ ìyálóde ní orílẹ̀-èdè àgbáyé. Yálà nínú ẹgbẹ́ kan tàbí nínú ìlú rẹ, wọn lè fi ẹ́ jẹ ìyálóde. Mò ń bọ̀ ná, ẹ jẹ́ ń dá omi mu. Ẹ káàbọ̀ padà. Ìyálóde ní ìgbà ìwáṣẹ̀, gẹ́gẹ́ bí mo ṣe sọ pé ìyálóde ni ó jẹ́ olórí fún gbogbo ẹgbẹ́ láyé àti ẹgbẹ́ lọ́run. Nígbà tí àwọn ẹgbẹ́ fẹ́ kúrò nínú alàgbàlúgbú omi tí wọ́n pinnu láti wá ibùgbé mìíràn ní orílẹ̀-èdè ilẹ̀ alààyè, ìyálóde ni ó pe gbogbo àwọn ẹgbẹ́ rẹ̀ bá mi tan jẹnẹrétọ̀. Ẹni tó fẹ́ pa mí dànù ní kókó. Ènìyàn tó fẹ́ pa mí dànù ní kókó. Ẹ bá mi pè é kí n gbọ́. Ẹ pè é kí n gbọ́. Ìyá mi ò fẹ́ wúrẹ́ jiyàn. Ó fẹ́ burú jẹ bọ́. Ó gbàdàrà lé náà. Ẹ bá mi pè é kí n gbọ́. Ajílà ló gbà dèrè. Ajílà ló gbà dèrè. Ìyá ló lè bá dèrè. Agbọ̀rún bá dèrè. Ìdàlù ní kókó. Ènìyàn tó fẹ́ pa mí dànù ní kókó. Ẹ má bínú o. Ẹ bá mi pè é kí n gbọ́. Ẹ pè é kí n gbọ́. Ìyá mi ò fẹ́ wúrẹ́ jiyàn. Ó fẹ́ burú jẹ bọ́. Ó gbàdàrà lé náà. Ẹ bá mi pè é kí n gbọ́. Ajílà ló gbà dèrè. Ajílà ló gbà dèrè. Ìyá ló lè bá dèrè. Gbogbo ẹ̀yin tí ẹ wà lórí ètò pẹ̀lú mi lónìí, ẹ má ṣe bínú. Ẹ mọ̀ bí ọ̀rọ̀ ìlú wa ṣe rí lórí NEPA. Jẹnẹrétọ̀ tí a tún lò ni a tún mọ ohun tí ó tún ń ṣẹlẹ̀ sí jẹnẹrétọ̀. Ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tẹ́ bá wà lórí ètò pẹ̀lú mi lónìí, ẹ bá mi share prógámù yìí. Ẹ bá mi share prógámù yìí. Ohun tí à ń sọ lọ́wọ́ ni agbára ìyálóde. Agbára ìyálóde ni ohun tí à ń sọ lọ́wọ́. Mò ń bọ̀ náà. Ẹni tó fẹ́ pa mí dànù ní kókó. Ènìyàn tó fẹ́ pa mí dànù ní kókó. Ẹ bá mi pè é kí n gbọ́. Ẹ pè é kí n gbọ́. Ìyá mi ò fẹ́ wúrẹ́ jiyàn. Ní stọ́pù prógámù tòní, bí a ṣe máa ṣe ètò yìí lọ rèé tí wọ́n fi bá wa rí jẹnẹrétọ̀ yẹn kọ̀nẹ́ẹ̀tì. Ìgbà àkọ́kọ́ rèé tí a máa kọ́kọ́ lo àwọn irinṣẹ́ èyí tí à ń lò lọ́wọ́lọ́wọ́ yìí. Gẹ́gẹ́ bí ohun tí mo ń sọ wípé ìyálóde tí ó jẹ́ olórí fún gbogbo ẹlẹ́gbẹ́ ní inú omi ní ọ̀run, ó pe àwọn ẹgbẹ́ rẹ̀ pé kí
ó tó di pé wọ́n kúrò nínú alagbalúgbó omi láti wá ibùgbé mìíràn ní orílẹ̀-èdè àgbáyé, wípé ó yẹ kí wọ́n níbi kan tí wọ́n á ti máa pàdé, èyí tí wọ́n sì fi etí òkun ṣe ibi ìpàdé wọn. Ìdí nìyí tí a fi ń ṣe ọdún ẹgbẹ́ àgbáyé ní etí òkun. Lẹ́yìn èyí ni àwọn ẹgbẹ́ tí wọ́n jáde wá sórílẹ̀-èdè alààyè tí wọ́n lọ wá, olúkúlùkù lọ wá ibùgbé wọn, ibùgbé tuntun. Àwọn tó lọ sórí ìta, àwọn ni à ń pè ní adétarìnta. Àwọn tí wọ́n lọ sínú ìdí ọ̀gẹ̀dẹ̀, tí wọ́n wọ inú ìrókò, inú ọsàn àgbálùmọ̀, inú igi mágòrò àti bẹ́ẹ̀ lọ. Lẹ́yìn èyí ni àwọn kan sì kù pẹ̀lú àwọn ìyálóde ní inú omi. Ṣùgbọ́n gbogbo group by group ni wọ́n ní olórí títí wọn tó sì jẹ́ ìyálóde fún gbogbo group by group yìí. Lẹ́yìn èyí, lẹ́yìn tí ayé ti wá wà, tí ìlú ti wà, ayé tó kọ́kọ́ wà ní àkókò yìí, nígbà tí àwọn ọmọ ẹgbẹ́ tí wọ́n jẹ́ àwọn ẹlẹ́gbẹ́ ọmọ yìí, tí wọ́n bá ti wá sí ayé, tí wọ́n kúrò ní ibùgbé wọn, tí wọ́n wá sí ayé, tí wọ́n bá ti gbé fún ìgbà díẹ̀, wọ́n á tún kó padà. Pàápàá àwọn tí wọ́n jẹ́ eléèrè ọmọ, tí wọ́n jẹ́ àbíkú ọmọ, wọ́n á tún kó padà. So lẹ́yìn tí wọ́n bá ti kó padà, wọ́n á tún padà sí inú ẹgbẹ́ wọn. So ṣùgbọ́n ìgbà tó tó àkókò kan tí àwọn ará ìlú tí wọ́n bẹ̀rẹ̀ sí ní gbé fájalẹ̀, tí wọ́n bẹ̀rẹ̀ sí ní dáfá, Ifá wá ní kí wọ́n ṣe ètùtù, kí wọ́n rúbọ, kí wọ́n ṣe ètùtù. Àwọn kan wọ̀nyí, lẹ́yìn tí wọ́n ṣe àwọn ètùtù wọ̀nyí, ìyálóde fúnra ẹ̀ wá kúrò nínú alagbalúgbó omi tó wà, ó wá jáde wá, ó wá dúró sí oríta kan, ó wá dúró sí oríta. Tí ẹ bá lọ sínú YouTube channel wa, kí ẹ táìpù ọba àṣà àgbáyé, kí ẹ wá wo tọ́pìkì ẹgbẹ́ oríta, ẹ máa rí oríta tí ìyálóde dé sí ń bẹ̀. Oríta yìí ni àwọn eléèrè ọmọ tí wọ́n bá ti, àwọn àbíkú ọmọ tó bá ti bí ikú, tí wọ́n bá ti ń sáré bọ̀ pé àwọn ń padà sí ibùgbé wọn, oríta yẹn ni wọ́n máa gbà kọjá. Níbi tí ìyálóde jókòó sí, ìtàn sọ fún wa pé àwọn ewé igi mẹ́rin kan hù síbẹ̀ tó jẹ́ ewé tí wọ́n fi ń wẹ ìyálóde ní di òní. Àwọn ewé náà la fi ń wẹ ìyálóde lónìí. Ẹ̀yin àgbà, ẹ ti mọ ohun tí mò ń wí, ó ti òye yìí ti yé àwọn àgbàlagbà tí wọ́n ń wò mí lọ́wọ́. Lẹ́yìn tí ìyálóde dé sí oríta yìí, tí ó dé sí oríta, oyè oríta yìí tí mi ìfẹ́ dárúkọ nínú prógámù yìí, a ti sọ nínú ẹgbẹ́ oríta. Tí àwọn eléèrè ọmọ wọ̀nyí tí wọ́n bá ti kú ní ìlú ibi tí wọ́n wà, tí wọ́n bá ti ń sáré ń bọ̀, tí wọ́n ti ń bọ̀, tí wọ́n bá ti dé oríta, wọ́n á bá ìyálóde ní oríta. Ìyálóde á tún dá wọn padà sí inú ìlú tí wọ́n ti ń bọ̀, wọ́n á tún jí padà. So àbíkú ó wá di dákúdájí. Àwọn lára àwọn iṣẹ́ tí ìyálóde tí ó wá ṣe nìyí. Mò ń bọ̀, ẹ tún jẹ́ ká gbọ́ orin yìí síwájú díẹ̀ sí. Kò sí gbogbo ẹni tó bá jẹ́ ìyálóde tí kì í ṣe alágbára ọmọ. Gbogbo ìyálóde pátá ni ó jẹ́ alágbára. Ìyálóde, agbára ìyálóde bí wọ́n máa ń pè lé obìnrin bí ọkùnrin. Kò sí ìyálóde ẹni tó bá ti ń jẹ́ ìyálóde láti inú ẹgbẹ́ wá, tàbí tó bá délé ayé tí wọ́n tó fi jẹ oyè ìyálóde,
yàtọ̀ sí ẹni tí wọ́n bá kàn fi jẹ ṣe àwọn ìyálóde kan wà tó jẹ́ pé fashion ni wọ́n, tó jẹ́ pé wọ́n kọ̀ wò pé wọ́n lówó lọ́wọ́ ká fi wọ́n jẹ ìyálóde. Ṣùgbọ́n ẹni tí ó bá ní spirit ìyálóde tó jẹ́ pé ìyálóde ni nínú ẹgbẹ́ kí wọ́n tó fi jẹ ìyálóde nínú ayé bí, tí wọ́n bá bẹ̀ wá fi jẹ ìyálóde ṣùgbọ́n tó jẹ́ pé nínú ẹgbẹ́ rẹ̀ ìyálóde ni, kò sí bí onítọ̀hún ṣe lè rí, kò lè dúró nílé ọkọ, kò lè lórí ọkọ. Lára àwọn ọ̀nà tẹ́ fi lè mọ̀ yí pé ìyálóde ni yín nìyí. Ìyálóde kì í gbélé ọkọ. Ọkọ kan á fẹ́ lónìí tí ọkọ kan á fẹ́ ní ọ̀la ni. Ẹ rí jẹnẹrétọ̀ yẹn ṣe? Kí ló ṣe? Kò supply. Okay. Okay, ẹ jẹ́ pé bá ṣe máa lò ní ìlàlẹ́. Ẹ má bínú gbogbo ẹ̀yin tí ẹ ń wò wá lọ́wọ́, jẹnẹrétọ̀ ló kọ̀ tí ò ṣiṣẹ́, ṣùgbọ́n síbẹ̀ a máa ṣe tòótọ́ ní. Ṣẹ́rí gbogbo ẹni tó bá ti jẹ́ ìyálóde, obìnrin tó jẹ́ pé ó bímọ 4, tó jẹ́ pé bàbá ọ̀tọ̀ọ̀tọ̀ ló bí àwọn ọmọ wọ̀nyẹn fún, kí ó mọ̀ yìí pé ìyálóde lòun o, yàtọ̀ sí pé bóyá pé ó ṣe ìwádìí ara ẹ̀. Obìnrin tó jẹ́ pé tí ọkọ kan ló máa fẹ́ ní ọdún tó kọjá, ọkọ kan náà ló tún máa fẹ́ lónìí, ìyálóde ni ẹ́. Ìwọ obìnrin tó jẹ́ pé tí ìwọ àtọkùnrin bá ń fẹ́ra, ọkùnrin akọ̀dédé rùn sún ẹ̀. Àwọn wọ̀nyí ìgbà míì wá tó máa wá látọwọ́ ọkọ ọ̀run, ṣùgbọ́n eléyìí tó pọ̀ jù obìnrin tó bá ti jẹ́ ìyálóde ni. Then obìnrin tó bá ti jẹ́ ìyálóde, ọkùnrin òun lè ń control ẹ̀. Kò sí bọ́kùnrin ṣe máa control ẹ̀ tí ó máa ìjà ni always, nítorí ẹ̀mí ìyálóde tó wà ní ara wọn ni, agbára ìyálóde tó wà lára wọn ni. Mo ń fi eléyìí mo fi ń kí ìyá wa ìyálóde ẹgbẹ́ àgbáyé, ìyálóde Gbémisọ́lá Ọbalẹ̀yà Àríwájòyè. Bẹ́ẹ̀ ni mo ń kí gbogbo ẹ̀yin ìyálóde ẹgbẹ́ káàkiri gbogbo orílẹ̀-èdè Nàìjíríà àti ní òkè òkun. Ẹni tó bá ti jẹ́ ìyálóde láti inú ẹgbẹ́ rẹ̀ wá, tọkùnrin bá ń sọ̀kan òun náà máa sọ méjì ni. Ẹ̀yin ọkùnrin tẹ́ ń wò mí lọ́wọ́, tó bá jẹ́ pé àwọn ohun tí mò ń sọ yìí ni ọ̀pọ̀ ẹ̀ ni ìyàwó yín máa ń sábà ń ṣe, ìyàwó yín máa ń sábà ń hù ní ìwà, ẹ mọ̀ pé ìyálóde ni ìyàwó yín jẹ́. Adúpẹ́ wọ́n ti rí jẹnẹrétọ̀ yẹn ṣe. Ẹ bá mi fi ọwọ́ ti lẹ̀kùn ilé. Ìwọ ọkùnrin tí o bá sọ̀rọ̀ kan tí ìyàwó ẹ̀ á sọ méjì tí wọ́n á sọ mẹ́ta, mọ̀ yí pé ìyálóde ló gbé sílé. Ọ̀pọ̀lọpọ̀ ìpèníjà ni ìyálóde máa ń dojúkọ. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin tí ò bá bí ọmọ nílé ayé, ọ̀pọ̀ wọn ni wọ́n jẹ́ ìyálóde. Ọ̀pọ̀ obìnrin tó bá ń sábà ń bímọ tọ́mọ ẹ̀ máa ń padà, ọ̀pọ̀lọpọ̀ lára wọn ni ó jẹ́ ìyálóde. Ìwọ tí o bá jẹ́ obìnrin tó jẹ́ pé tọkùnrin kan bá gbé ẹ lónìí, á gbé ẹ jù ńlẹ̀, ọkùnrin míì ló máa gbé ẹ ní ọ̀la, ìyálóde nìyẹn. Obìnrin míì tó bá jẹ́ kó máa ń bínú gan tàbí tó nínú fùfù gan, ìyálóde nìyẹn. Àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà tí ẹ fi lè mọra yín gẹ́gẹ́ bí ìyálóde ni àwọn tí mò ń wí yìí. Mo sì padà ń bọ̀ lára àwọn ọ̀nà tí agbára wà, àwọn agbára ìyálóde wà ní ara ìyálóde, mo ṣe padà ń bọ̀ wá síbẹ̀. Ìwọ tó bá jẹ́ ìyálóde tó wù ẹ́ kí o ní ọkọ nílé, tó wù ẹ́ kó o ní ọkọ, tó sì ti ń rí àwọn àpẹẹrẹ yìí tí mo ti ń sọ yìí,
nǹkan kan tí o lè ṣe òun nìyí mò ń bọ̀. Ẹ bá mi share prógámù yìí, ẹ̀yin tí ẹ wà pẹ̀lú mi lórí ètò yìí, ẹ bá mi share prógámù. Ẹni tó fẹ́ bá mi dànù ní kó kúrò. Ènìyàn tó fẹ́ bá mi dànù ní kó kúrò. Ẹ bá mi pè é kí n gbọ́. Ẹ pè é kí n gbọ́. Ìyá mi ń fẹ́ wúrẹ́ jiyàn. Ìyálóde apagbòsàsì. Ìwọ tí o bá ti rí lára àwọn àpẹẹrẹ ohun tí mò ń wí yìí, tó ti dára rẹ mọ̀ gẹ́gẹ́ bí ìyálóde, tó mọ̀ pé ìyálóde ni ẹ́, ohun tí o lè ṣe òun ni wípé o ní àǹfààní láti máa bá ọkọ tó o bá fẹ́ láti pé kẹjọ máa gbé inú yàrá kan, gbé inú ilé kan papọ̀. Ìwọ àtọkọ tí o bá fẹ́, tí ẹ bá ti ń gbé inú ilé kan, ìjà lónìí ìjà lọ́la òun ni a máa jẹ́. Ṣùgbọ́n ìwọ tí o bá jẹ́ ìyálóde tó sì wẹ́ kó ní ọkọ nílé, ohun tí o lè ṣe, ohun tí o lè ṣe náà ni kí ọkọ tó bá fẹ́ fẹ́, kí ọkọ ẹ máa gbé ìlú kan, kí ìwọ náà máa gbé ìlú míì, ìlú kejì. Yálà ọkọ ẹ ń gbé Èkó, ìwọ ń gbé Ìbàdàn, tàbí kí ọkọ ẹ máa gbé síríìtì kejì kẹta, kí ìwọ wà ní síríìtì tibí, kí ẹ má jọ gbé inú ilé kan papọ̀. Yálà ọkọ lè wá sí ọ̀dọ̀ ẹ, ó lè lo ọ̀sẹ̀ kan, kó tún lọ sí ọ̀dọ̀ ẹ kó tún lo ọ̀sẹ̀ kan, kó tún wá sí ọ̀dọ̀ ẹ kó tún lo bí ọjọ́ mẹ́ta. Ìwọ sì lè lọ ọ̀dọ̀ rẹ̀ kó lo ọ̀sẹ̀ kan tàbí kí o lo ọjọ́ méjì mẹ́ta kó tún padà wá sí ọ̀dọ̀ ẹ. Nítorí ọkùnrin méjì wọn ò lè jọ gbénú ilé, ọ̀gá méjì ò lè gbénú ọkọ̀. Àṣírí tí o lè fi ní ọkọ nìyí. Ṣùgbọ́n pé me and my husband, kí ìwọ àti ọkọ ẹ kẹjọ máa gbé inú ilé kan pọ̀, inú yàrá kan, kẹjọ máa sùn inú yàrá kan, relationship yìí kò ní last. Mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ náà yìí tẹ́ ń gbọ́ mi lónìí ni nǹkan yìí ò ní fẹ́ dùn mọ́ nínú. Ó ṣeéṣe kó má dùn mọ́ yín nínú wípé báwo ló ṣe máa wáyé bẹ́ẹ̀ kí ẹ̀yin máa gbé kí máa gbé inú ilé kan, kí máa gbé ibì kan, kí ọkọ mi máa gbé ibòmíràn. Ọ̀nà tẹ́ ẹ lè gbà nìyí, tẹ́ ẹ lè fi ní ọkọ. Tí bá ṣe bẹ́ẹ̀, ọmọ kan bàbá kan, ọmọ kan bàbá kan ni ó máa sábà pọ̀ jù lára ẹ̀yin ìyálóde. Gbogbo ẹni bá sì jẹ́ ìyálóde ló máa ní ọ̀pọ̀lọpọ̀ ìdojúkọ, ṣùgbọ́n ogun òun borí ìyálóde. Kò sí bí ogun ṣe lè pọ̀ tó, ogun ò ní borí ìyálóde láéláé. Àwọn ọ̀nà wo ni agbára wà lára ìyálóde? Torí mo mọ̀ pé ibi tí ọ̀pọ̀lọpọ̀ wa tí à ń dúró fún nìyí. Àwọn ọ̀nà wo ni agbára wà lára ìyálóde, àti pé kí ni àwọn ojúṣe ìyálóde yálà láàrin ìlú tàbí láàrin ẹgbẹ́ tàbí nínú ilé? Mò ń bọ̀. Ó ṣe burú jẹ́ bó ìyálóde, ó gbá kàrà lẹ́nà ìyálóde, ẹ bá mi pè é kí n gbọ́ ìyálóde. Ibi àkọ́kọ́ tí agbára wà lára gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ ìyálóde òun ni orí ahọ́n. Gbogbo ìyálóde pátá ni agbára ń bẹ lórí ahọ́n wọn.
ohun tí ìyálóde bá sọ ló máa ń sábà ń ṣẹ. Ẹni tí ìyálóde bá ṣẹ́ èpè fún, èpè á mọ́ onítọ̀hún láyé àti lọ́run. Ẹni tí ìyálóde bá ṣe àdúrà fún, dandan ni àdúrà ní láti mọ́ onítọ̀hún láyé àti lọ́run, láì mú nǹkan pọ̀ mọ́ nǹkan. Tí ìyálóde tó bá ti lè sọ jáde, ó ṣe máa rí nìyẹn o. Nítorí pé ìyálóde ọ̀run dandan ni kí wọ́n jẹ́ orí bẹ́ẹ̀, kí wọ́n sọ di àṣẹ. Ibi kejì tí agbára máa ń sábà wà lára ìyálóde, òun ni irun orí ìyálóde. Ẹ̀yin tẹ́ bá jẹ́ ìyálóde tẹ́ máa ń sábà ń gẹ irun orí yín, agbára yín ni ẹ̀ ń gẹ̀ dànù. Irun orí ìyálóde, agbára ìyálóde ni. Omi ara ìyálóde náà agbára ni. Òógùn tó ń jáde lára ìyálóde, agbára ni. Ẹ̀yin tí ẹ bá dẹ̀ jẹ́ ìyálóde, ẹ yé ń bínú. Torí tí ẹ bá ti bínú, gbogbo ìyálóde ọ̀run ni wọ́n bá yín bínú. Ẹni tí ẹ bá sì bínú sí, tonítọ̀hún ó lè ta láì ní àtúnṣe. Tẹ́ bá wá bínú ọ̀hún tán, ẹ wá máa wọ́nà bí àtúnṣe á ṣe wà. Àtúnṣe ọ̀hún ó lè máa yá. Gbogbo ẹ̀yin ìyálóde, ẹ yé bínú. Kò sọ́gbọ́n tẹ́ máa dá tí bínú ò ní wáyé o, ṣùgbọ́n ẹ máa gbìyànjú kí ẹ máa rìdíìsì bínú yín díẹ̀díẹ̀. Lára àwọn ojúṣe ìyálóde, gbogbo ìyálóde pátá ni wọ́n jẹ́ àrẹ̀mọ. Kò sí ìyálóde tí òun nífẹ̀ẹ́ sí ọmọ, kò sí ìyálóde tí òun mọ bí wọ́n ṣe ń tọ́jú ọmọ. Àti pé tí ọ̀rọ̀ bá ta kókó, ẹ jẹ́ máa sọ ìyálóde nínú ilé, ìyálóde láàrin ẹgbẹ́ àti ìyálóde ní àárín ìlú, ìyẹn àwọn ìyálóde tó bá fi jẹ ìyálóde ìlú. Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ti pe ìyálóde ìlú tí wọ́n ti wòye pé fashion ni, bóyá honorary title ni. Ìyálóde òun ṣe honorary title, yálà ti ìlú tàbí wọ́n fi jẹ́ nígbà tẹ́ délé ayé, tàbí ẹ ti jẹ́ ọ̀dẹ́ ìyálóde, ìyẹn ìyálóde láti inú ẹgbẹ́ yín wá látọ̀run wá. Kò sí ìyálóde tí ó jẹ́ honorary title. Ìyálóde láàrin ìlú, bí ọba ìlú ṣe wà lọ́kùnrin ni ìyálóde ìlú náà jẹ́ ọbabìnrin nínú ìlú yẹn. Ìyálóde náà ló jẹ́ olórí gbogbo obìnrin nínú ìlú tí wọ́n bá fi ìyálóde jẹ ìlú tó bá jẹ ìyálóde sí. Òun ni àwọn ọba ìlú kan máa fi ń sábà jẹ oyè ìyálóde ìlú mọ́ lónìí, nítorí pé wọ́n mọ̀ pé agbára àwọn ìyálóde máa ń pọ̀ jù. Ìwọ tí wọ́n bá fi jẹ ìyálóde ìlú, tí ìṣẹ̀lẹ̀ aburú bá ṣẹlẹ̀ lọ́wọ́ nínú ìlú yẹn, ọwọ́ ìyálóde ló yẹ kán ti béèrè. Torí pé tí òjò bá rọ̀, ìyálóde ló yẹ kó mójútó. Tí ìjì bá ń jà jù, ọwọ́ ìyálóde ló yẹ kán ti béèrè. Tí eku ò bá ké bí eku, tí ẹyẹ ò ké bí ẹyẹ, ọwọ́ ìyálóde ló yẹ kán ti béèrè o. Torí ìyálóde ló yẹ kó pe àwọn àwòrò-ṣàṣà ìlú, ojúṣe tó yẹ kí wọ́n ṣe. Ìyálóde náà ló yẹ kó pe ìyálóde ayé àti ọ̀run nípa ìlú rẹ̀. Ìyálóde kì í sùn. Kò dẹ̀ sí ẹgbẹ́ tó bá wà nínú ìlú tí ìyálóde ò ní bá ṣe. Ìyálóde náà wọn a máa bá àwọn ìyá mi ọ̀pàkẹ́ ọ̀làkẹ́, wọn a máa bá wọn ṣe. Àwọn ìyá mi òṣòro mànìfìà, afúyẹ́ gẹ́gẹ́ ní ìyẹ́, ṣé ó ti ń tẹnu mẹ́jọ, ó gbèdì fún yín o. Àwọn ìyálóde wọn a máa bá wọn ṣe, wọn a máa fún wọn ní ẹ̀tọ́ wọn kí wọ́n lè jẹ́ kí àlàáfíà ó jọba ní àárín ìlú. Kò sí ẹgbẹ́ tó bá wà nínú ìlú tí ìyálóde tí kì í bá ṣe. Tẹ́ bá wo ọ̀pọ̀lọpọ̀ organisation tàbí association lónìí, ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ wọ̀nyí ni wọ́n ti ń joyè ìyálóde. Kí ìyálóde bá lè bójútó ẹgbẹ́ náà, kí ẹgbẹ́ náà má bàa dàrú,
wàhálà ìdààmú kó má bàa ṣẹlẹ̀ ní àárín ẹgbẹ́ yẹn. Ẹgbẹ́ tí wọ́n bá jẹ ìyálóde sí tí ẹgbẹ́ náà bá ń ṣe, ó yẹ kí wọ́n béèrè bóyá ìyálóde ẹni tó fi jẹ ìyálóde sínú ẹgbẹ́ náà bóyá ó ń sùn ni. Ọ̀pọ̀lọpọ̀ tí a fi jẹ ìyálóde sínú organisation tí wọ́n mọ purpose tí wọ́n fi wọ́n jẹ ìyálóde gan-an. Àwọn ojúṣe ìyálóde pọ̀ gan. Ìwọ tí o bá jẹ́ ìyálóde tí wọ́n fi ẹ́ jẹ oyè ìyálóde tó jẹ́ ọ̀dẹ́ ìyálóde láti ọ̀run wá, tí spirit yẹn wà lára ẹ, tí agbára yẹn wà lára ẹ, tí o bá gbọ́ pé ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ sí ọmọ kan nílé kejì, ara ta ẹ́, gbogbo ọ̀nà ni wàá fi wọ́nà wípé bí solution á ṣe tètè wà, nítorí pé o jẹ́ ìyálóde ni. Lára àwọn ojúṣe ìyálóde ni. Tó bá jẹ́ pé omi ni ìyálóde bá sọ ọ̀rọ̀ sí, gbogbo ẹ̀yin tí ẹ ti ní lára àwọn àmì àti àpẹẹrẹ tí mo ti dárúkọ yìí, ẹ̀yin lè bomi sínú abọ́ funfun, abọ́ tó jẹ́ white, kí ẹ bomi sí, kí ẹ mu díẹ̀ lára omi yìí, kẹ́ pé ìyálóde ayé àti ìyálóde ọ̀run, kẹ́ wá sọ pé nǹkan báyìí mo fẹ́ kí omi yìí ṣe, kẹ́ wò bóyá kò ní ṣiṣẹ́ bẹ́ẹ̀. Ẹ̀yin tí ẹ bá jẹ́ ìyálóde, ẹ bú yẹ̀pẹ̀, ẹ tẹ ẹsẹ̀ ọ̀tún yín, ẹ fi tẹ ilẹ̀, orí ilẹ̀, ẹ fẹsẹ̀ ọ̀tún yín tẹ orí ilẹ̀, ẹ wá bu ojú ibi tẹ́tẹ́ yẹn, kẹ́ wá pé ìyálóde ayé ìyálóde ọ̀run, ohun tí ẹ bá fẹ́ kó ṣẹlẹ̀ kí ẹ sọ, kí ẹ fẹ́ yẹ̀pẹ̀ yẹn dànù, kẹ́ wá wò bóyá kò ní rí bẹ́ẹ̀. Ẹ̀yin tí ẹ bá dé ẹ̀mí ìyálóde, tí ẹ ní agbára ìyálóde, tí ẹ fẹ́ kọ̀nfàmù ohun tí mò ń wí, tí mò ń sọ yìí, ẹ fi ọwọ́ méjèèjì gbá orí yín mú, kẹ́ pé ìyálóde ayé ìyálóde ọ̀run, ẹ jẹ́ kí orí yín kan irun yín, kẹ́ ní pé ìṣẹ̀lẹ̀ ibi tó ń ṣẹlẹ̀ yìí, nǹkan ìṣẹ̀lẹ̀ yìí ní ìfẹ́ kó ṣẹlẹ̀ mọ́ nínú ìlú tàbí nílé ọkọ mi tàbí níbi báyìí, kẹ́ wá wò bóyá rí bẹ́ẹ̀ tàbí ò ní iṣẹ́ bẹ́ẹ̀. Inú orí ahọ́n yín yẹn gangan ni àṣẹ wà. Ṣe rí àwọn nǹkan tó kù just practical ni, àwọn agbára yẹn tún papọ̀ mọ́ àwọn ilé yìí tí pẹ̀lú ohun tí ẹ bá sọ jáde ní orí ahọ́n ni. Ọ̀pọ̀lọpọ̀ agbára ló ń bẹ lára ìyálóde, ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ni ìyálóde ṣe lè lo agbára ẹ̀. Tí ìyálóde bá mú òkúta akọ òkúta nílẹ̀, kó pe ìyálóde ayé àti ìyálóde ọ̀run, kó pe orúkọ tí akọ òkúta yìí jẹ́, ohun tó bá ní kó ṣẹlẹ̀ ní ibì kan náà la ṣẹlẹ̀, ò yábà sí rere tàbí ìdàkejì ẹ̀. Gbogbo ẹ̀yin ìyálóde agbára wọ̀nyí ẹ máa lò ó láti fi tú ayé ènìyàn ṣe, ẹ máa lò ó láti fi tú ìdílé yín ṣe, ẹ máa lò ó láti fi tú ìlú tàbí ẹgbẹ́ tẹ́ bá wà ṣe. Ẹ̀yin tí ẹ bá wá wò pé ẹ ti gbìyànjú lọ́tún tàbí lósì tó kù díẹ̀ káàtó, ẹ ṣàwárí ara yín, ẹ ṣèwádìí ara yín, ẹ kọ́kọ́ mọra yín gẹ́gẹ́ bí ìyálóde, ẹ ṣèwádìí ara yín, ṣé ìyálóde ni mí ni? Tẹ́ bá ti ṣèwádìí ara yín, tẹ́ bá ti wá tí ìwádìí bá sọ pé ìyálóde ni ẹ́, lákọ̀ọ́kọ́ náà ẹ kọ́kọ́ ní ọkọ ìpé kò sí ìgbà tẹ́ ẹ̀ ní challenges lórí ọkùnrin, ìyẹn jẹ́ àkọ́kọ́. Ṣùgbọ́n ẹlẹ́kẹ̀jẹ̀ tún ní lọ́wọ́ pé kò sí bí ogun ṣe lè tó tàbí borí yín. Ẹlẹ́kẹta ẹ wá mọ̀ pé ẹ wá bèrè pé kí ni ohun tí ẹ lè máa fi tu àwọn ìyálóde ọ̀run yín lójú, kí ni àwọn ìyálóde ọ̀run kí lẹ lè máa fi kẹ́ wọn, kí wọ́n bá lè yọ̀ọ̀da agbára fún yín, kágbára yín kẹ́ lè máa rí lò. Ọ̀pọ̀lọpọ̀ ló ní àwọn agbára yìí tí wọn bá mú inú ẹgbẹ́ wọn dùn, tí wọn kẹ́ ìyálóde ayé àti ọ̀run, ó ṣeé ṣe kí wọ́n má rí agbára yẹn lò. Tẹ́ bá ti ṣe ìwádìí ara yín, tẹ́ ti mọra yín gẹ́gẹ́ bí ìyálóde, ẹ wá ṣe ìwádìí kí ni ìyálóde fẹ́ máa gbà lọ́wọ́ yín, kí lẹ máa fi kẹ́ àwọn ìyálóde yín, ìyálóde ọ̀run yín, kí ni ẹ fẹ́ máa fi kẹ́ wọn. Tí ẹ bá ti ń fi àwọn nǹkan wọ̀nyí kẹ́ ìyálóde ọ̀run yín, ó dá mi lójú wípé kò sí bí ẹ bá ṣe lo agbára yín tí ò ní rí bẹ́ẹ̀, tí ò ní jẹ́ bẹ́ẹ̀, tí ò ní ṣe bẹ́ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin èèyàn máa ń sábà ń béèrè kan, jẹ́ kí n fi àǹfààní yìí láti fi sọ àwọn nǹkan yìí.
ọ̀pọ̀lọpọ̀ a máa sọ pé ìjẹ́ ó ṣeé ṣe kí èèyàn wà nínú ẹgbẹ́ méjì tàbí ẹgbẹ́ mẹ́ta tàbí ẹgbẹ́ mẹ́rin, ó ṣeé ṣe kéèyàn wà nínú ẹgbẹ́ mẹ́wàá, ó ṣeé ṣe kéèyàn wà nínú 14 different groups of ẹgbẹ́. Ṣùgbọ́n tó wà bẹ́ẹ̀ ni pé èèyàn ò lè jẹ́ ìyálóde nínú gbogbo ẹgbẹ́ yẹn. Ó ṣeé ṣe kéèyàn má jẹ́ ìyálóde ju group ẹgbẹ́ kan ṣoṣo, but èèyàn lè tún associate mọ́ àwọn other group ẹgbẹ́ kan ṣoṣo ló lè jẹ́ olórí fún gẹ́gẹ́ bí ìyálóde ẹgbẹ́. Kò wá sí òkè irú àwọn tó jẹ́ group ẹgbẹ́ ọmọ alájé tó bá jẹ́ ìyálóde ọmọ alájé ni wọ́n. Àwọn tó bá jẹ́ group ẹgbẹ́ malòkun, ìyálóde malòkun ni wọ́n, tàbí ìyálóde olókun. Àwọn tó bá jẹ́ group ẹgbẹ́ aláragbó, ìyálóde aláragbó ni wọ́n, àti bẹ́ẹ̀ lọ. Tí ẹ bá ṣe àwárí ara yín, tẹ́ bá ti mọ̀ pé àkọ́kọ́ náà ẹ máa ṣàwárí ara yín, ẹ mọ orú group ẹgbẹ́ tẹ́ ẹ wà. Tẹ́ bá ti mọ group ẹgbẹ́ tẹ́ ẹ wà, ẹ lè mọ ipò tẹ́ ẹ wà nínú ẹgbẹ́ yẹn, yálà bóyá ìyálóde ni yín nínú ẹgbẹ́ yìí. Mo ń fi àǹfààní yìí mo fi ń kí bàbá wa Omisunmibare, ọba ìṣẹ̀ṣe Sharafadeen Omisunmibare. Mo kí yín pé ẹ kú ìmúra ọdún ajé ìyá wa ọmọlójú ajé àgbáyé, èyí tí ẹ máa ṣe ní Sunday tí ó ń bọ̀ yìí on the 6th ní ìlú Ògìjò ní Kòròdú nípínlẹ̀ Èkó. Gbogbo wa la máa jọ péjú síbẹ̀ pẹ̀lú àṣẹ Olódùmarè. Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ wípé kò sí gbogbo ẹgbẹ́ tó wà, gbogbo group ẹgbẹ́ tó wà tó more than 3,000 different groups of ẹgbẹ́, gbogbo group ẹgbẹ́ ìpápátá ló ní ìyálóde. Àwọn oyè kọ̀ọ̀kan náà wà, ẹni tó bá jẹ́ ọ̀tún ìyálóde náà ni, tó bá jẹ́ ẹ̀kẹta ìyálóde náà ni, ipò tó bá lè wà tó bá ti ní ìyálóde náà ni ẹ̀. So gbogbo èyí tẹ́ bá ní ìyálóde, ó ṣeé ṣe kí wọ́n fẹ́ fi ìdí ẹgbẹ́ lélẹ̀ fún yín, kí wọ́n fi ajagunà àti ìyálóde lélẹ̀ fún yín. Ó sì ṣeé ṣe kí wọ́n fi, ṣùgbọ́n tí ẹ bá ti ṣe ìwádìí ara yín tẹ́ ti mọ̀ pé ìyálóde ni, tó bá jẹ́ pé ajagunà nìkan ni wọ́n bá fi lélẹ̀ fún yín, ẹ sọ fún ẹni tó bá fi ìdí ẹgbẹ́ lélẹ̀ fún yín pé kí wọ́n bá yín tún fi ṣe ìyálóde pẹ̀lú rẹ̀. Ó sì ṣeé ṣe kí wọ́n fi kó jẹ́ pé ìyálóde, ìkòkò ìyálóde tàbí àwẹ̀ ìyálóde nìkan ni wọ́n fi lélẹ̀ fún yín. Tí ẹ bá rí agbára yẹn lò tó, ẹ lè sọ fún wọn pé kí wọ́n bá yín fi ajagunà sí ẹ̀gbẹ́ ìyálóde yín, nítorí pé ìyálóde ò lè dá wà láìsí ajagunà, bẹ́ẹ̀ ni ajagunà náà ò lè dá wà láìsí ìyálóde. Ṣùgbọ́n ajagunà 1000 lè wà ní ojú kan kí ìyálóde kan tàbí méjì wà ńbẹ̀. Ṣùgbọ́n ẹ̀yin tẹ́ bá jẹ́ ìyálóde, tẹ́ bá ní ọ̀pọ̀lọpọ̀ ìṣòro lọ́nà kan tàbí ọ̀nà mìíràn, tó bá já àwẹ̀ tàbí ìkòkò ìyálóde nìkan ni wọ́n bá fi lélẹ̀ fún yín, ẹ sọ fún wọn pé ẹ fẹ́ kí wọ́n fi ajagunà tì í. Gbogbo ẹ̀yin tí a jọ ṣètò lónìí, gbogbo yín ni mo dúpẹ́ lọ́wọ́ yín. Ó ṣeé ṣe kí n má ní àǹfààní láti máa dárúkọ gbogbo wa ní ẹyọ kọ̀ọ̀kan, ṣùgbọ́n gbogbo yín pátápátá ni mo dúpẹ́ lọ́wọ́ yín tí mo sì appreciate yín. Ẹ jẹ́ kí wá máa ṣe èyí ní àlàyé fún wa pé gbogbo ẹ̀yin tẹ́ bá ní ìbéèrè kan tàbí ìbéèrè mìíràn lórí ìyálóde, ẹ lè sẹ́ndì mẹ́sẹ̀gì sí abẹ́ kọ́mẹ́ǹtì fídíò tẹ́ ẹ̀ ń wò yìí, kẹ́ béèrè níbẹ̀, tàbí kí kẹ́ gbìyànjú láti sẹ́ndì mẹ́sẹ̀gì sí mi ní orí Facebook page mi, Facebook page yìí tí tẹ́ ń wò tí ó wà lójú amóhùnmáwòrán yìí, tàbí ìyẹn Royal Africa TV, tàbí ọba àṣà àgbáyé, ààrẹ ọba àṣà àgbáyé lórí Facebook mi. Ẹ sì lè kàn sí mi lórí
Instagram page wa èyí tí ẹ ń wò lójú amóhùnmáwòrán yìí, Ọba Àṣà Àgbáyé lórí Instagram wa. Bẹ́ẹ̀ ni ẹ sì lè sẹ́ndì mẹ́sẹ̀gì sí mi lórí WhatsApp page wa. Ẹ lè sẹ́ndì mẹ́sẹ̀gì sí mi lórí WhatsApp. Ṣùgbọ́n ẹ̀yin tí tẹ́ ń wò mí, tí ẹ bá fẹ́ pè, ẹ kọ́kọ́ sẹ́ndì mẹ́sẹ̀gì lórí WhatsApp kí ẹ tó pè. Ẹ máa sọ orúkọ yín, ibi tí ẹ ti ń pè lórí WhatsApp àti ohun tí ẹ bá fẹ́. Yálà ẹ fẹ́ ṣe ìwádìí tàbí ẹ fẹ́ béèrè ìbéèrè tàbí àmọ̀ràn kan ni ẹ fẹ́ kí a gbà yín, ẹ máa ti kọ sí orí WhatsApp yẹn tàbí kẹ́ ẹ lo voice note lórí WhatsApp. Èmi ni màá wá sọ táìmù tí ẹ bá máa pè mí fún yín. So ẹ̀rọ tí ẹ máa pè sí lórí WhatsApp òun ni ó display ní ojú screen yìí. 080 33 70 2625. lẹ́ẹ̀kan sí 080 33 70 2625. òun ni ẹ máa pè wá sí. Lágbára ẹgbẹ́ ayé ẹgbẹ́ ọ̀run, ẹ jẹ́ máa fi àǹfààní yìí kí máa fi sọ fún wa pé August 9, 10, 11 òun ni ọdún ìṣẹ̀ǹbáyé àgbáyé èyí tí ó jẹ́ Odò Ùjá International Water Festival tí a máa ń ṣe ní ìlú Ọba Àṣà Àgbáyé nílùú Òkíà Ọ̀kà Àkókó nípínlẹ̀ Oǹdó láti máa ń ṣe ọdún yìí. Ọdún yìí a ní fi àǹfààní ìpè gbogbo ẹ̀yin ọmọ omi, ẹ̀yin abómi wáyé, gbogbo ẹlẹ́gbẹ́ ọmọ pátá ní gbogbo àgbáyé ni a pè pé kí wá bá wa ṣe ọdún Odò Ùjá International Water Festival. Ẹ̀yin tí ẹ bá wo prógámù yìí, yálà after tí a bá parí ètò yìí, ẹ bá mi fi ránṣẹ́ sí ẹnìkan tàbí ẹlòmíràn kí àwọn náà lè ní àǹfààní. Èmi tí mò ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́ yìí, orúkọ tèmi ni Ọba Àṣàgbèmí Tèmíadára, Aríwàjoyè, Fàṣàgbadé kínní, Àmọ̀tẹ́kùn kejì, Ẹ̀rù jẹ̀jẹ̀, Ọ̀fà Àkókó land, Ọba Àṣà Àgbáyé, Ọba ẹgbẹ́ àgbáyé. Lágbára ẹgbẹ́ ayé ẹgbẹ́ ọ̀run, níwòyí ọ̀sẹ̀ tó ń bọ̀ a ó tún fi ire pàdé. Ẹ bá mi lọ sí orí YouTube channel wa, ẹ type Ọba Àṣà Àgbáyé, kẹ́ẹ̀dẹ̀ subscribe. Ẹ máa rí episode 1 títí dé episode 72 èyí tí à ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí, àṣírí ìjìnlẹ̀ ẹgbẹ́ Emèrè tí a wà lọ́wọ́ báyìí. Lágbára ẹgbẹ́ ayé ẹgbẹ́ ọ̀run, ní ìwòyí ọjọ́ mẹ́jọ èmi àti ẹ̀yin ni mo máa bá. Gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí pátápátá ni mo máa bá, ẹnikẹ́ni ò ní sọnù lára yín. Èmi tí mo dẹ̀ ń sọ̀rọ̀ yìí náà ni màá wá. Ẹgbẹ́ ayé ẹgbẹ́ ọ̀run á dá èmi àtẹ̀yin àti ọmọ wa sí tayọ ìwòyí ọjọ́ mẹ́jọ. Gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò yìí, ẹ má bínú wípé ó tó ọjọ́ méjì mẹ́ta tí a ti ṣe ètò ayẹyẹ preparation ọdún ẹgbẹ́ àgbáyé. Òun ni ó fà á tí ó fi pẹ́ díẹ̀, àti pé àwọn irinṣẹ́ tá à ń lò yìí à ń gbìyànjú láti ṣe installation ẹ̀, òun ló jẹ́ kó pẹ́ díẹ̀. Ẹ má bínú, ó dàbọ̀.
gbọ́.